Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Téèyàn bá ń wùwà àdúrà tó máa ń ṣépè fún mo fi Ọlọ́run búrọ́ máa padà rí tí wọ́n bá ń wù ìwà èpè tó máa ń gbàdúrà fún otherwise ni. Oh my God. Oh my Jesus. Oh my Christ Jesus. Oh my Jesus that come agbelebuleni. Oh my daddy Jesus. Oh my Jesus, my Jesus, my lovely Jesus. Oh my Jesus. Oh Sakura Pika Riza Sira Kara Siri Siri Saras. And ẹ báyìí lọ mo ti fẹ́ ṣe tán ẹ báyìí lọ á bà lọ́dọ̀ yìí ọ̀rọ̀ ọ̀rọ̀. Owó dára ní mo gbé wo ẹ wò bí mo ṣe wà ẹ lébi ẹ ti ní fọ́lọ́wà tútù mo ń gbé bò mo ń gbé bò níbo lẹ́gbàá ẹ̀yin bá wò mo dẹ̀ rí wọn lọ́dẹ̀ ìjó àwọn èèyàn lọ́jọ́ mo gbé èmi kẹ̀ ìrọ̀lẹ́ pa àjọba parí ẹ̀ gbogbo ẹni mo wò Ọlọ́run mi ò Jésù mi ò ọkàn mi ni kò fi sàn mo fẹ́ èmi kẹ̀ mo wo gbogbo ẹ̀ nínú mi dùn ṣẹ̀ nínú mi. èyí ò gbọ́dọ̀ máa worú oríire yẹn kó mì sí bí oríire yẹn gbogbo àwọn olóríire àná àwa tán online àwa tí online yẹn àwa la sàmósà ẹ̀jú ava lánàá ní àná ní láti kíní sísítà lẹ́mi ọ̀gì ẹ ṣe àtúnṣọ̀rọ̀ àmì ok ẹ ṣe àtúmọ̀ a máa jí sí lọ àjíṣì ọ̀rọ̀ tiwa ẹ̀ rí i pé wà sí ìfà ẹ̀ mo ti rántí ó fi tí ń bàjẹ́ ó fà ó dàpọ̀ ẹ ṣe wọ́n sẹ̀ǹdì owó sí yín o ẹ kí wọn ẹ̀yin èèyàn èmi wà ń bẹ̀ o mo wà ń bẹ̀ ẹ wò àwa tá a wà ní online yẹn gẹ́ ìṣàlàyé fún yín MTN Zain gbogbo àwọn oníglo gbogbo àwọn tó ń ra àwọn data subscriber ní Nàìjíríà yìí mo fi Ọlọ́run bro owó tí wọ́n pa lẹ́nu ìkẹta sí èní ọ̀tọ̀ ní ọmọ yẹn mú ó boost economy Nàìjíríà wẹ́ẹ̀dì tó boost economy Nàìjíríà àwọn yẹn ta ìyẹn nìkan kọ́ ẹ wo airport wa airport wa private jet mọye tí wọ́n máa fi ń land ni private jets ìyàwó táwọn wá láti other countries tí wọ́n wá bá wa ṣe bí ìbáyìí tán gbé plane wọlé private jets mọ́ṣẹ́ láǹdì oníyẹ tán máa sọ fún ìjọba ó pọ̀ ọmọ ta ló ṣerú ẹ̀ Nàìjíríà ẹdúná ta ló ṣerú ẹ̀ Nàìjíríà ẹdúná ẹkùn ọ̀ràn mi létí èyí tó ti ṣerú ẹ̀ Nàìjíríà ẹkùn ọ̀ràn mi létí o bóyá mo ti gbàgbé o ẹ mọ̀ pé mi ṣe máa pé 50 mo ṣe pé 54 ní July mo ṣe máa 55 ẹjọ ẹkùn ẹ̀ràn mi létí àwọn èyí tó ti gẹ́ kínní ẹ̀ràn mi létí tá a ti ṣe bẹ́ẹ̀ Nàìjíríà kò sí rárá white babe á dáa fún yín ṣé kan ti wà àǹtí mi happy
Be happy orúkọ yín ròyìn o be happy olúwa ṣì ń dára aláṣeyọrí ni mo rí be happy non post ni mo pé be happy mo gbádùn ẹ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Facebook yẹn gbogbo yín ni mo sọ gbogbo yín ni mo sọ ẹ̀yin tí àgbẹ̀ kí ni àwa ti yá àwa táwọn ọ̀rẹ́ ìyá ìyàwó ṣé wá rí àwọn tí ẹ máa gbọ́ ṣé wá rí àwọn tí ń wo dùn yẹn ẹ wá rí àwọn ọmọkùnrin yẹn tó ń ṣe kí náà ṣe rí kí ni òṣèlè rí kí ni gbogbo ẹ̀ ló yé wá fi yẹn lẹ̀ àwọ̀ òbínú gbogbo tó bá wì ní kẹsàn gbèyàn bá ń kọrin tí ò bá dùn ṣe bó ń fe tí ara ẹ̀ gbọ́ ohun wa ń jẹ́ kọ́lá ń ta kì í ṣòwe tọ́mọ onígàárí lè kọ kò kí tún ṣòrin tọ́mọ onírẹsì tún lè kọ kọrin kọrí ewọ́ kọ́ ní ohun tó jẹ́ kọ́lá ta ní Nàìjíríà yìí ebi àpà no comparison nínú ìtọ́wà ńlẹ̀ kò sí ohun tí a máa fi compare Ọlọ́run ayé mi láti jọ́ tí mo ti rìn ní Nàìjíríà I was born in 1970 July 5 ní ọjọ́ Sunday mi ò tí ì rí ibi tí wọ́n ti gbé tí 500 over 500 celebrities wọ́n wí sí àwọn celebrities lórí social media mi ti rí abẹ́ tí wọ́n á rí ẹ tí wọ́n á kí n sọ̀kan fún yín ni mo bá rí lady Blessing àti kí lorúkọ lady ìtọ́jọ́ máa ń jà tó fẹ́ sister mi tó fẹ́ brother mi Honorable Falegan gbà yẹn Blessing àti kí lorúkọ ọmọ tó nídìí yẹn Nkechi àti Blessing wọ́n jà ju àjẹ ọ̀tá lọ wọ́n pàdé pàtí yẹn wọn ò lè dùn pẹ́m wọ́n fira wọn ṣọ̀rẹ́ ni wọ́n ṣọ̀rẹ́ láti ni àìmọye àwọn tó ti jà lórí social media tó ti jà lórí social media tọ́jọ́ wà lórí social media lọ́jọ́ wà ń bẹ̀ yẹn lánàá everybody jókòó ni tó ń ṣe fàájì ààrẹ wọn ò gbọ́dọ̀ jà wọn ò lè jà wọ́n máa bára wọn ṣe ni. ọgbọ́n ẹ jẹ́ ká máa bára wa ṣe ènìyàn ló máa bẹ́nìyàn ṣe tirẹ̀ ẹ jẹ́ ká máa bára wa ṣe ẹ jẹ́ ká máa bára wa ṣe ènìyàn ló máa bẹ́nìyàn ṣe tirẹ̀ ẹ jẹ́ ká máa bára wa ṣe ẹ jẹ́ ká máa bára wa ṣe ènìyàn ló máa bẹ́nì. àná yẹn dùn àná yẹn púlù àná yẹn perimesiri àná yẹn raskromiski àná yẹn periscopis àná yẹn privisiris ó mọ riskirẹ àná yẹn ó ga jù ẹ wá wo gbogbo àwọn látòrí ìdádì ságì Abíọ́lá ọmọ Queen Abíọ́lá yẹn gbogbo àwọn ọmọ celebrities yẹn àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe kinní online yẹn Bella ọmọ mi òun àti Gavisi gbogbo àwọn tó ó ti pọ̀ jù àtàtò ìyọ̀dùn ẹmúná lọkọ̀ káwá ń bí ojú wa yẹn ó máa tà àtàtò ìyọ̀dùn ṣúgà já oyin tún dùn oyin já wọ́n tún sàmúsà ẹ̀ wọ́n fi kọrí àti gbogbo ẹ̀ sí gbogbo ẹ̀ lọ déédéé gbogbo tébù kún ṣọ́ṣọ́ àwọn èèyàn jẹun Queen Abíọ́lá tún di lọlé ẹ wá wò ọmọ olórí yẹn ó yẹ náwó yẹ tán wọ́n ná owó tán wọ́n lè ná tán ń bo wọ́n náwó tán bo wọ́n ná báyìí kíákíá àwọn èèyàn fẹ́ẹ́ jókòó síbẹ̀ yẹn o àtìyàwó ajé wọlé gbogbo wọn kàn ń jó ní everybody kàn ń jó ní inú àwọn èèyàn kàn ń dùn ní Messiano ìyàwó Aláàjì Messi wá ń pààrọ̀ aṣọ bí ìyá ọlọ́mọ ẹ jẹ́ mọ̀ pàṣọ mẹ́ta Messi wọ̀ lánàá aṣọ mẹ́ta ló wọ̀ aṣọ white ló fi gbá last white ni mo rí mo tẹ kọ́kọ́ òun bóyá ọkọ ẹ̀ wà ní later ni mo bá tún rí ọkọ ẹ̀ lọ́kọ ẹ̀ mú jó lọ bí mo láwọn pàdé àwọn èèyàn yìí àná yẹn ó kọjá àwọn èèyàn wá o
àwọn ọba wà ń bẹ báwo lè sọ pé ọba sàdíẹ̀ ọba tèmi tí mo rí ọba ìṣèlú ẹ̀rọ ọba yẹn ni ọba ìṣèlú 1 million ní lẹ́ẹ̀kan 1 million lọ́ba ìṣèlú náà ẹ lọ wá ó kọ̀ǹfà máa mú kàbáyé 1 2 ọba ìṣèlú ọmọ kan ọba ìṣèlú kì í ṣe àbẹ́tò ṣọ̀pù ọgbà ibi tẹ́ ẹ bá ti rí ọba ìṣèlú yẹn yáyì ló wà ń bẹ ọba ìṣèlú yẹn mo láìkì kábíyèsí kábíyèsí o kábíyèsí o kábíyèsí ọba ìṣèlú wọn ní Obanla ìyàwó mi wá ń bí ẹ mọ̀ pé ẹ bàbá ọkọ mi ni wọ́n ṣáìdì àwọn ọkọ mi yẹn náà ó ti yẹ adẹjọ ṣe campaign kiri ni èmi àti wọn jọ tẹ̀lé yá ìdí gbogbo 54 local government yẹn lágẹdẹ kábíyèsí mo sọ fún yín o anyway a máa sàn yín later ọmọ eré eléyìí kò gbọ́dọ̀ fi ẹgbẹ́ wa lẹ̀ kò gbọ́dọ̀ fi ẹgbẹ́ wa kí lorúkọ ẹgbẹ́ wa APC ẹgbẹ́ onígbà àríjìnà abẹ́rẹ́ gẹ́gẹ́ mọ irú àwọn èèyàn tá a máa ní ìdùnnú ẹgbẹ́ àwọn tó yẹ pé tó bá ti sọ̀rọ̀ tó bá pa àwọn èèyàn wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n máa gbọ́ ṣé kò yé yín ohun èèyàn dẹ̀ ló wọn Ọlọ́run ṣó yé yín àwọn èèyàn la máa ń like àwọn tó mọ̀ èèyàn gan wọ́n bá ní mo mọ̀ yàn ọkọ̀ máa dì wọlé Adéọlá ọ̀nà ṣèlú aago mélòó ló sùn ṣé dátà ẹ̀ tán ni àbí kí ló ṣẹlẹ̀ sí ẹ Adéọlá àná yẹn pẹpẹ rírẹ sí o ó pẹpẹ smẹ́rẹ̀ rẹ sí o mo dẹ̀ mọ̀ kó irú Adéọlá yìí máa wà ń bẹ̀ gbogbo àwọn èèyàn àwọn àbúrò mi kankan gbọ́n mo rí báyìí mo kàn wù wọ́n báyìí ni wọ́n wù wọ́n báyìí mo kàn wù wọ́n báyìí ni dàsífà tó o bá rí mi kó o tó lọ nǹkan máa ṣe mi àti ẹ kó o yá wa rí mi kó o wá wò mí ṣọ́ọ̀bù mi báyìí dàsífà tó o bá ti wá wò mí àwọn gbogbo àwọn ọmọ tèmi mo kàn wù wọ́n báyìí ẹ mọ̀ pé kó o wẹ̀ lójú wíńdò kó o má ṣe mí kó o má gan mo máa tọ́ mo ní kí ni ṣí ni mo mú ìrànlọ́ mi mo gbọ́rùn mi síta mo ní mo tó lè pa mo jarun mi síta mo ní àbí pírísì ọmọ mi ni arẹ́rìn músẹ́ ọmọ aláyọ̀ pírísì tó mú ọkọ rẹ̀ wálé tó mú ọkọ gidi wálé ọmọ mi ni pírísì ó kọjá àràdàràdà gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà tẹ́ wà nílùú òyìnbó tẹ́ ẹ gbàyè rọ́ ní ibi iṣẹ́ yín pé nǹkan kan ń ṣe yín torí kẹ́ ẹ lè wòran àná yẹn Ọlọ́run á bá mi dì yín mú ẹ máa rí tí í ṣe nílùú òyìnbó àwọn èèyàn ò lọ́ọ́ bí iṣẹ́ sẹ̀ ó go far in Madam Shagel's voice ó lọ fà o ó lọ fà ó ní òjèrè wẹ àyẹ̀kálukú máa kéré iṣẹ́ ọwọ́ ẹ̀ Madam Shafi Stella ó ní I cancel shift àwọn èèyàn ò lọ́ọ́ bí iṣẹ́ lánàá mi rí wẹ́rì on the 17 ọjọ́ mélòó gbàgbé ní gbogbo àgbáyé ni kódà àwọn tó ń lo wifi lábúròdù wọn á mọ̀ pé wifi wọn á ṣẹ́jú díẹ̀ lánàá yìí mi ò rírú ẹ̀rí jọ́ mo ti ń rìn o tí n bá ní mo rírú ẹ̀rí irọ́ mo pa ìwọ tó o bá wá parọ́ fún wa pé orírú ẹ̀rí bíbá irọ́ ló pa a gbọ́ sọ̀rọ̀ pa wọ́n kí lẹ ti rí bẹ́ẹ̀ ńlá gẹ́dì Ọlọ́run ti ẹ̀ ṣe Prissy JP mo ti ẹ̀ láìkí orúkọ wọn yẹn Justice of Peace JP 2025 Justice of Peace 2025 ọmọ yẹn Ọlọ́run bá wa ṣe kò lè lọ owó jẹ káàkiri kó ẹ lè rí lóṣòdì lọ ra bàtà àbí kó lọ ra báàgì ń bẹ kò jẹ́ àwọn bàtà online àwọn kinní kan ibi tó ti máa ra nǹkan bíi kó ra nǹkan duty free kọ́wọ́ nú àwọn store yẹn gangan kó ra nǹkan Ọlọ́run kẹ́ ọkọ ọmọ yẹn ni Ọlọ́run kẹ́ ọkọ gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ rí ọmọ yẹn tínú yín dùn ni o mo fi Ọlọ́run búra àwọn ọmọ yín wá múnú yín dùn àwọn ọmọ yín wá mú ayọ̀ yín kún àwọn ọmọ yín ò ní dójú tì wọn wà ní gbégun eléegun àwọn ọmọ yín á di aṣọ á bu aṣọ yìí á bu aṣọ ẹ̀yẹ á bu wọ̀ ní. mo lẹ́yìn kan tẹ̀ sọ pé bàbá wọn bí wọ́n bá jẹ́ bàbá wọn gan bàbá wọn
bàbá wọn ò ní wá bo wedding ọmọ téèyàn bí tó ọmọ tó fokú ẹ̀ bí tí ò ṣe pé bóyá nǹkan ló bí wọn ó fi okú ẹ̀ bí àwọn ọmọ ẹ̀ báyìí àní kó má jẹ́ pé kò tiẹ̀ ṣe láyé ẹ̀ wàlẹ́ àá ti máa sọ pé mo máa witness ẹ̀ ní ó máa witness ẹ̀ ní money settle everything money settle everything money settle everything Prissy ọmọ ni ẹ confirm àwọn confirm pọ̀ mọ́ ni ẹ njọ́ mo ti rìn mi ti rí irú wedding àná yẹn rí láyé tèmi Nàìjíríà ìwà o ẹni bá lóun ti rú ẹ̀ rí ẹ wá sọ fún wa pé ẹ ti rú ẹ̀ rí ẹ fi tẹ́lómi ẹ bá fi ṣàríkọ́gbọ́n wedding Bianca ń wédùn gan tí wọ́n ṣe ẹtì ayé ìgbà yẹn Bianca kò ní ilé gbogbo social media dojúrú ni ẹ wá wọ àwọn press wọ́n ṣe ń tira wọn ṣubú báyìí máa pariwo àwọn àsọdì kínní ni eré lẹ́rò pé nǹkan tó wà nílẹ̀ yìí ni ẹ má ti gẹ̀ kí n mú nǹkan torí ẹ̀yin tẹ́ ẹ máa wà lórí ìkíní bíbá ẹ̀ kẹ́ ẹ má lọ. ó lọ fà o eléyìí lọ fà bí ìfẹ́jọ́ o ẹ má wà bí wá fún wa ní story 1935 o èmi ò fẹ́jọ́ o money stop nonsense. irú àwọn ilé ọmọ yẹn ní ìsìn ṣáà ilé àwọn àlẹ́ fẹ́ràn lè kò ń ṣe àwọn ilé tó ń jẹ́ pẹ̀ṣẹ̀ àwọn máa lọ tó foundation àwọn ibo ṣe wà yẹn ní ìsìn tọ́mọ ẹ bá fẹ́ sọ pé mọ́mí I want you to change where you are staying pé ó fẹ́ ra ilé fún yẹ kò ṣe pé wọ́n máa ṣe máa kọ́ wọ́n máa lọ ra ilé but ọkọ ọmọ yẹn ti ra ilé ẹni ta ló sọ èmi Obanla Elizabeth mo sọ ẹ máa àwọn ilé tó máa ń kọ́ sórí ara wọn nílùú ní Lẹ́kì yẹn ọkọ ẹ̀ ti ra bẹ̀ ní state kan ní ìṣeré o tó ń bá wá sí Nàìjíríà ibẹ̀ lọmọ ẹ máa dé sí ṣẹ́mu ọmọ yòó ní lọ sọ́dọ̀ màmẹ́ tó màmẹ́ bá fẹ́ rí wọ́n ti àmì ìṣeré even ara àwọn family ẹ̀ wọ́n wà bẹ̀ tàn dé síbẹ̀ èmi ò ní fún yín lófo òótọ́ ọ̀rọ̀ máa sọ fún yín ọmọ yẹn ó mú ọkọ̀ ẹ lọ wórí ìkíní ẹ̀gàn ó kọ̀ọ̀kan bí tọkọ ẹ̀fẹ́ bọ́lẹ̀ ṣé fẹ́ràn mọ́tò àbò yẹn bọ́lẹ̀ ó kọ́ síbẹ̀ pé ọkọ̀ nígbà tí mo rí mu ni ọkọ̀ ni kọ̀ǹfàmà ọkọ̀ ló gbé wá ọjà ńlá orí la fi mẹ́ràn láwo lórí àdúrà ẹ ṣé o ẹ̀yin abiyamọ ẹ tí àyàdúrà tẹ́ ń gbà yẹn ẹ tí ẹ máa gbàdúrà níṣó ó ní ṣubú dànù gbogbo ẹnikẹ́ni tó bá ń retí pé mo rí update kan tẹ́nìkan náà ẹnẹ́nìkan ń gbé káàkiri ẹ fa àwọn yẹn lẹ̀ ẹnìyẹn tó ń kọ yàmẹ̀yàmẹ̀ ń fún nígbà kan èmi sọ fún yín bí Olúwa ti ń bẹ tẹ̀mí ẹ̀ ń bẹ ọmọ yẹn máa bí ìbejì ló máa kọ́kọ́ bí ṣé ká kówó lé ìbejì ó máa bí ọmọ nǹkan kò ní ṣe àwọn ọmọ ẹ̀ ó máa gbé wọn gbé Ọlọ́run ọmọ yẹn ó máa gbé àwọn ọmọ ẹ̀ báyìí ó jẹ́ point of contact ni Ọlọ́run bí ìgbà tá à ń wo Yorùbá fíìmù ni ọmọ ẹ̀ point of contact ni Ọlọ́run ló dénú ayé ẹ̀ bí ò ṣeré Ọlọ́run ló dénú ayé ọmọ yẹn Ọlọ́run ló dénú ìdílé àwọn ọmọ yẹn gbogbo ẹ̀yin èèyàn tí ayé ti rò pin tí àwọn èèyàn ti ròyìn pin tí wọ́n ti wò pé mo lè fẹ́ gbégbà ó ṣe wò ó ṣọkùnrin ó ṣobìnrin ni tí àwọn èèyàn ti wò ẹ́ pé o ò lè jẹ́ nǹkan kan nínú ayé Ọlọ́run á wo ọlá wákàtí á wo àkókò yìí á fi gbọ́n iṣẹ́ àti ìyá rẹ̀ ni ibikíbi tí Ọlọ́run máa gbégbà ní ò tí ì yé mi o ẹ̀rù Ọlọ́run bà mí yìí ibi tọ́lọ́run máa gbégbà tó máa fi nu omijé ìwọ tó ti ń ronú mo rí ẹ̀yin èèyàn tó yẹ pé ṣé rí ẹ̀yin abiyamọ tínú yín dùn sí nǹkan dáadáa yẹn ẹ má fòyà àlàáfíà ní fẹ̀yìn àti ìdílé yín tínú ẹ bá ti ń dùn sí nǹkan tó dáa ó ti di dandan
Aprisi ọmọ ni ẹ kọjá jágbajàgba ọmọ ni ẹ wo mo gbé fún ẹ ojú abẹ wá fún mi ní fìlà ojú abẹ 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 fún mi ní fìlà ó tún fún mi ní fúláwà ó tún fún mi ní ojú abẹ fún mi ní ẹ̀rí wọ́n ti gbé kinní kan báyìí sí mi mú gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ti ń lálàṣì yẹn iṣẹ́ àwọn ọmọ yín máa ṣojú yín abiyamọ mo fi Ọlọ́run búra o ò gbọ́dọ̀ jẹ́ abiyamọ kó o má fi ayé ọmọ yẹn tọ̀ mi ò ṣeré o mo wòran lánàá báyìí ojú mi ṣẹ́ pẹ́pẹ́ mi ò lè sùn I need to wà ìdá máa fi tó bí ilẹ̀ fún bá ti ṣe dáadáa mi gá tirẹ̀ mi mo ń lọ sùn torí ẹ̀yin kọ́sítọ́mà ń tẹ̀tí ẹ̀ wà ń ṣe fún mi ó kọjá àjàgbàjàgbà kọ́sítọ́mà ẹ̀dúró ń bọ̀ gbogbo yín wà láti ọjọ́ ẹ̀ ó kọjá àjàgbàjàgbà o ti ìyàwó ti bí tó tún fẹ́ ṣe àwọn kan tún ti da wọ́n tún ti dowó kalẹ̀ bí báyìí omi wọ́n ti fún mi lówó bí báyìí o ẹnìkan tún owó ni mò ń rí láyìí o lórí TikTok owó yèmí o wọ́n ti sẹ́ẹ̀dì money gun sí mi o wọn ò tí ì ṣe kíní engagement náà ṣe o tó bá wá dilẹ̀ ara tún fẹ́ máa ṣe ìyàwó a máa wà ń bẹ̀ a máa wò báyìí máa wò lójú social media máa wà ń bẹ̀ èèyàn kan ò lè lè mí lórí social máa wo gbogbo ẹ̀ báyìí Prince JP 2025 ó kọjá àjàgbàjàgbà ìwọ wọ́n tún máa lọ ṣe ìlú ọkọ ẹ wò gbàtọ̀ tí ń ṣe wedding láti ọjọ́ yìí kò tí ì sú ọkọ yẹn wọ́n gbọ́ kò ní sú mi kò ní rẹ̀ mí àṣẹ ló má gí fọ́ Hey, Debbie, I love you. The wedding is next month. Yeye tó bá láṣẹ. Kò tí ẹ yé wa mọ́ gbẹ náà ní ká ẹ máa sọ. Ẹ gbogbo ẹ̀ la máa wò. Ìjọ tó wá ṣá ti fi sí ẹ̀ sí. Ṣé báwọn kíní ìwà yìí? Gbogbo ẹ̀ la máa wò lórí Ọlọ́run àwa ti social media yẹn. A ní mo bá ra data. Nígbà tó di láàárọ̀ èmi ìṣeré mo fi Kristi búra. Mo pe MTN ni mo pe MTN. Mo data kí ló dé data mi ò tán bẹ́ẹ̀ lálẹ́ àná 10,000 data ní mo bẹ̀rẹ̀ sí pẹ́ MTN náà ní no data again mo pẹ́ ẹ gbà mí ìgbà mi wo sí alẹ́ àná data tán data yóò gbọ́ ọ̀rọ̀ wà tán mo rún gbogbo ẹ̀ jẹ́ má bọ́ síbí tó bá tún ti close ibì kan má tún ti inbox ọmọ mi Adéṣẹ́wà ń bò náà tún wà Adéṣẹ́wà tún ní wọ́n tún sẹ́ǹtì líìkì ẹ̀yin tẹ́ ẹ̀ wá lo òyìnbó yẹn ṣe wà tẹ́ ẹ̀ bá rí dọ́tà mi lánàá níṣẹ́ ní mo pẹ́ ó ń jó gidi ní nínú ẹ̀dùn wàhálà ẹjọ́ parí ìpàtì ni omi ìrìwò Fatima àbúrò mi Fatima ẹ lọ wo orí Facebook Fatima orí ìpẹ ní Fatima wà bó ṣe ó fẹ́ update ìpamọ́ pẹ́ gbà mí Fatima kí ló dé ìgbà wo ló di blogger oníkìní báyìí ló bẹ gbogbo ẹ̀ ní Fatima gbé pátá àbẹ́ àwọn Fatima àbúrò mi tó ṣe 50th ìgbà yìí mò ń pé Fatima ẹ gbà mí tí má máa wọ nǹkan màá tún lọ sórí ọ̀dọ̀ Fatima bá tún ti kúrò báyìí màá tún gbogbo ẹ̀ kàn ẹ fẹ́ pa mí lánàá Àríkẹ́ alájọ mò ń pé Àríkẹ́ màá tún lọ́dọ̀ Àríkẹ́ báyìí màá tún àwọn èèyàn fẹ́ pa mí kò sí bá ọmọ ológo òun àti wàká about màá tún lọ́dọ̀ wàká about bá tún kò màá tún lọ sọ́dọ̀ kò sí bá ọmọ ológo màá tún kúrò màá tún lọ sọ́dọ̀ kí ló ń kọ bàbá yìí túbọ̀ sùn àti lọ sọ́dọ̀ túbọ̀ sùn bá tún kúrò màá tún ibi tí mo ti lọ gbé borùn láàárọ̀ mọ́mí anamáyọ̀ wà
kí tiẹ̀ wo mọ̀mí adámẹ́wàá náà ló ń gbé update wa n bá lọ́dọ̀ mọ̀mí adámẹ́wàá mo èjì láàárọ̀ yìí o tí mo ṣe prayer tán kí ìjókòó mi gẹ́gẹ́ ọ̀dọ̀ mọ̀mí adámẹ́wàá mo wà ní mo rí ibi tí mọ̀mí adámẹ́wàá àti búlọ́ọ̀gì mi mo pẹ́ ẹgbà mi mọ̀mí adámẹ́wàá kí ló dé ṣọ́ọ̀sánwó kìíní fún yín ni ẹ wò Ọlábísí Elizabeth wọ́n ní the grand finale is on the 28th ní Tanzania tó àṣìpà túbọ̀ súnmọ́ á dáa fún yín mo wá rìn kiri àfi níbi tí mo gbé yòókù mi báyìí n bá ti ṣe báyìí má ti rí báyìí kọ́sùmà máa ní ṣe é túrí àwọn èèyàn náà inú àwọn èèyàn dùn mi ò rí ẹni tó wọnú ṣọ́ọ̀bù ní àná tí ò gbàdúrà even títí di èmi àwọn èèyàn kan ń gbàdúrà ni màmá kan ó ń bọ̀ láti airport ó ní kíní lòun gbé ajá ni màmá yẹn ti ń gbé ó wá lóun lọ drop ọmọ nǹkan ní airport mami yẹn mi ní wá yín tì màmá yẹn ní òun náà wọ́n mọ ọmọ méjì náà gbọ́n náà pé màmá ọba ńlá kí lẹ ṣe fún màmá àwọn màmá wọ́n ní tí wọ́n bá wò mí tí wọ́n á tún gbé máìkì wọ́n á tún kàn gbé speaker àwọn ògbó ohun tó ń sọ dáadáa ẹ bá mi fi sí speaker mami ẹ ní gbọ́ mo sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn mi Obanla Elizabeth ojú òní tì í ẹ rí àdúrà yín ṣiṣẹ́ lára mi gan àdúrà yín ṣiṣẹ́ o nígbà tó di láàárọ̀ ìlọrun bẹ̀rẹ̀ sí ro mí ọrùn yẹn ro mí gan ni mo sọ fọ́kọ mi pé ọrùn ro mí lónìí ọrùn gbọ́dọ̀ má rù ẹ́ ọrùn gbọ́dọ̀ má rù ẹ́ tó ṣe ọrùn báyìí tó ń gbé borun kiri báyìí gbogbo ẹ̀ ló fi ṣiṣẹ́ ní ọrùn ohun tó ń rù ẹ́ lọ́rùn nìyẹn mo pé ẹ gbà mí ẹ̀yin èèyàn àwọn ọmọ yín ọlọ́run á sọ àwọn ọmọ wa débi gíga ọlọ́run á ṣàánú àwọn ọmọ wa ò ní ṣìyàn wọn ò ní gbégun eléegun ṣé ẹ rí ọmọ Priscilla yẹn ọmọ yẹn ó gbé ògo Nàìjíríà ga ọlọ́run ọmọ yẹn lánàá ó gba àwọn èèyàn fi ń tọrọ fọmọ wọn ń gbàdúrà wọn fọlá ọmọ yẹn tọrọ fọmọ wọn ni àwọn amúkáwé ẹ̀yìn kan sọ ọmọ dáadáa ni o kò ṣọkọ fẹ́ o ṣé ó yẹ kọ́ máa lọ fọ́kọ tí ó jẹ́ ọmọ ìlú ọkọ ló máa àwọn fámìlì wọn máa dáwó àìmọye lómi ìdẹ́pọ́n dáwó bàtà lé lẹ́sẹ̀ ìjọ ìyàwó ni ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ẹ mọye lómi ìtàn dáwó bàtà lé lẹ́sẹ̀ ẹ rí wọn ni tó jẹ́ pé ọkọ ìyàwó àwọn fámìlì ìyàwó náà máa raṣọ fún àwọn fámìlì ìyàwó náà máa kì í rí nǹkan bẹ́ẹ̀ yẹn ni tọ́ bá ní kéèyàn gbéyàwó ẹ má yẹn tàn yín kọ́ ní ẹni kéèyàn gbéyàwó ọmọ yẹn gbéyàwó nìyẹn mi ṣeré wọ́n ṣe ń gbéyàwó nìyẹn ọmọ yẹn try ọkọ ẹ̀ yẹn try ọkọ ló mú wá ẹ wá ní dádì ẹ bàbá àwa dúró sẹ́yìn àgbo wàláì bàbá àwa dúró sẹ́yìn àgbo mo jẹ́rìí ọkọ ọmọ yẹn tí bàbá yẹn bá lóhùn bọ̀ nílé wàláì tíkẹ́ẹ̀tì tó bá ṣe kò jẹ́ ṣe economy sí bàbá prince ẹ jẹ́ ká wo flight tẹ̀wọ̀ wá o bàbá ọmọ yẹn ò jẹ́rẹ̀ economy ọkọ ẹ̀ ò jẹ́rẹ̀ economy abẹ́ mọ̀ bàbá yẹn lè give condition pé òun ti fẹ́ wá Nàìjíríà kọ́kọ́ ẹ̀ dẹ́ra tíkẹ́ẹ̀tì ọkọ ọmọ yẹn mọ́kọ gidi wálé ẹ rí bàbá prince ni Swiss Williams ló wọ Swiss Williams mo ti ta 5 years wò wá Swiss Williams bàbá yẹn wọ mo ti ta 5 years náà aṣọ yẹn ní èmi Swiss Williams white ẹ ra àwọn ọkùnrin tó wà bẹ́ẹ̀ náà Swiss Williams náwó odò ó kọjá àjàgbàjàgbà ẹ wo jàre ẹ wo wọn wò yẹn kò kẹ́mi o wọ́n táwa ṣe nìyẹn o àti bá tajà wa jẹ́jẹ́ o àná yẹn dùn ẹ̀yin tèmi compliment of the season happy Good Friday o ìdílé bá Jésù jìyà o Jésù wọn kọ Jésù má gbélébù Jésù ti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ ó kó gbogbo wàhálà ayé wa lọ lágbára Ọlọ́run èmi àti yín a máa rógolo Jésù tó kú nítorí mi
ó gbà mí là mẹsáyà tó kú nítorí mi ó wò mí sàn mẹsáyà tó kú nítorí mi